ẹ ṣeun wa gbogbo Olúyọ̀lé ẹ ṣe Ládọjà gorí oyè o ẹ ṣeun wa Olúyọ̀lé ẹ ṣe Rashidi Lámújòyè ẹ ṣeun wa Olúyọ̀lé ẹ ṣe. ẹjọ́ sórin tí mo kọ fọ́ba ẹ̀dùn àbí kò dùn ẹ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbíjẹ̀kára wọn ni Akórèdé Jàkí Àyìnlá ọba orin káfàtà kò sẹ́nibọ́dì tó jiyàn sí. ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ni bàbá ọ̀nàrẹ́bù Táyé Àkàndé Currency àjiyàn sí. àmọ́ ṣá ṣé wèrè la fi ń wo wèrè lóòótọ́? bẹ́ẹ̀ ni wèrè la fi ń wo wèrè, àmọ́ ṣó yẹ ká fi wèrè wo wèrè níbi tá a ti ń ṣe coronation Olúbàdàn? mò ń bọ̀ náà. wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo wèrè. ẹ wo ẹ lè fẹ́ mi láyà bí ò ní sọ̀rọ̀, ṣùgbọ́n tẹ́ bá gbàṣẹ́ mi a máa jà. láì dóònà pẹnu mo rò pé ẹ̀yin náà ti rí i pé bàbá ọ̀nàrẹ́bù padà fi wèrè wo wèrè ń bẹ̀ yẹn. mo ti decide láti má dá sí ọ̀rọ̀ àbí láti má sọ anything lórí ẹ̀ because choice wọn nìyẹn, that is ẹni tó ń prevail láti pè fún show. olórin dẹ̀ ni Táyé Currency, àwọn èèyàn dẹ̀ like ẹ̀, kò rújú. àmọ́ ìgbà tí mo padà come across sí fídíò tí Sheikh Labib tó ń ṣe tán fi sọ̀rọ̀ nípa ta ni à ń pè ní Òṣùpá gangan, ta ni Akórèdé ọba orin, mo wá decide wípé màá mú wá fẹ̀yìn tèmi, ẹ̀yin olóríire tájọ́ ń pàdé ní Akọ TV, ẹ̀yin tẹ́ lọ́gbọ́n tẹ́ lóye. kò ní bàjẹ́ fún yín, ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi share fídíò yìí, kẹ́dẹ̀ like ẹ comment kí n lè rí sí ẹ ṣé gan o. láǹfààní kankan Barrister kọ nìkan. Barrister sọ ọkọrin nìkan. àbá yẹn respect ọ̀gá ni. ṣé ní Barrister ó mọ nǹkan. báwo ló ṣe mọ̀ pé Òṣùpá ya wèrè gan tó báwọn. báwo ló ṣe mọ̀ pé Òṣùpá Saheed yìí bẹ́ẹ̀ yẹn. Òṣùpá Saheed Òṣùpá. La hawla wala quwwata illa billahil aliyyil azim. ẹnìkan sọ̀rọ̀ kan náà ó ní ohun mọ́ tó ń kò Saheed máa wò òun ti gbé dókítọ̀ àti gbé pòfẹ́sọ̀ àti gbé lọ́bọ̀ orin ohun mọ́ tóun tó lè pè é mọ́. kò sí tẹ́ẹ̀mọ̀ pé orin gangan orin táwọn èèyàn ń kọ gangan lòṣùpá kíyàn lè ní ìsìtọ́wù láti sọ mọ́yì jí sùfí kọ̀ǹbìhì kó lè gbé fílíìsì ẹ̀ jáde pẹ̀lú orin tó wà nú ẹ̀ kó lè sọ táyà lè sọ ti bẹ́ẹ̀ nú ẹ̀ pẹ̀lú orin. bẹ̀rẹ̀ àtifàtì asọ́dìkọ̀ with true feeling. ọ̀gá ni Saheed Òṣùpá. ọ̀gá ni. ó pọ̀ kò gbọ́dọ̀ kú o. irú òfò tí àwọn èèyàn ṣe lára Barrister gbé díẹ̀ ń bẹ̀rẹ̀ Òṣùpá yẹn tó bá fi lè kú kò dáa. a bá lórí òdà ṣé òdà sí èyí tí ń kọ ẹni tí kò dá ọ̀rọ̀ ní sọ. ọ̀rọ̀ ló ń sọ. ìtàn ń pè pọ́ ní òdà èyí tí àwọn gbọ́kúgbọ́ ọbẹ̀ náà ní kò dáa. ìgbọ́kúgbọ́ ní orin náà fi sọ pé orin ò dáa. orin ò ṣe wá dáa. nítorí ó lè ṣàlàyé nǹkan fún yẹn tí ó fi yé yẹn ṣé kò dáa ni. ó dáa mọ̀ náà. èyí tí ò dáa bẹ̀ ni ò dáa. Òṣùpá yẹn kò sí ó tọ̀hún. ẹni pé ẹ̀kọ́ máa ń fi láyà balẹ̀ gan. wọ́n láyà balẹ̀ gan. ó sì dúró ni. pé kí ló ń bọ̀. tí gbogbo akọrin Nàìjíríà àti hip hop àtòní fújì àtòní alápàlà ẹ Bọ́sùpá jà. gbogbo ẹni ó kàn gbó òwe náà ṣubú. gbogbo ẹni ó kàn gbó tí wọ́n sì ṣubú. wọ́n sú ọ̀gán. wọ́n ń kọ ìṣẹ́rí òpòpọ̀ yẹn wèrè orin ni. wọn gbọ́dọ̀ kò dáa kí Òṣùpá ó kú. kò dáa kó Òṣùpá Saheed kú o. nínú wa ń dùn wọn àti Pasuma ṣe jẹ́ ọ̀rẹ́ lásìkò yìí ó wá ń ṣe déédéé báwa náà ṣe ń ṣe ní sinti gbá pàdé wa lóde wọn. mo rí láìpẹ́ yìí tí ó lọ de Pasuma kan tó wà Pasuma ẹjọ́ ń kíra wọn. Pasuma kọ orin rẹ̀. Pasuma kọ orin Saheed.
Ọ̀rẹ́ sí èèyàn tó lọ lọ ọmọ So that ó sì kí Pasuma lánàá àbí jẹta ohun tó báyìí tó sí. Tó fẹ́ náà tó kọ́ lánàá bí. Náà ni mo sọ ọgá ni mo rí tó sọ pé ànábì orin kìí ṣe pé ànábì Muhammad ní ń wí. Kìí ṣe pé ànábì Muhammad ní ń wí. Ṣebí Nàbáwù ni. Ṣebí Nàbáwù ni. Nàbáwù ni. Ànábàwù. Ìró. Nàbíyù. Ẹni tí wọ́n fún ní ìró. Ẹni tó fún ní ìró ni. Rọ̀súlù kọ́ ló pè é. Rọ̀súlù kọ́ ló pè é. Ẹni tó fún ní ìró ló ń pè é kì í ṣe rọ̀súlù. Lẹ́yìn àkúlù nàbíyù rọ̀súlà. Ṣe gbogbo òjíṣẹ́ náà lànàbí Ọlọ́run. Nínú gbogbo nàbíyù kọ́ ni rọ̀súlù. Ṣe gbogbo nàbíyù kọ́ ni rọ̀súlù. Wọ́n fẹ́ lọ mí ní Nàbáwù ni wọ́n à ń bá rẹ̀. Wọ́n à bá ẹ lò mí ni. Wọ́n fún ní ìró lóòótọ́ ni. Àmọ́ wọ́n ránṣẹ́. Muhammad kọ́ ní pé. Muhammad kọ́ ló ń pè é. Wọ́n fún ní ìró. Wọ́n fún ní ìró. Ìtò wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè ni. Ìtò wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè ni ẹ̀. Ibì kan ni ti ń gba mẹ́dàdù rẹ̀. Ibì kan náà ló ti ń gba mẹ́dàdù ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run ni. Ọ̀dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ló wà níbi làákàyè. Ọlọ́run ló wà níbi làákàyè. Èṣù ní bẹ́ẹ̀mì wíkúwì. Èṣù ní bẹ́ẹ̀mì wíkúwì. Ìtẹ́sù bá wí fún wọn náà ní kò dáa nínú orin. Èyí tẹ́sù bá wí fún wọn náà ní kò dáa bí orin. Ìtọ́lọ̀ ń wí fún wọn létí tán gbẹnu wọn sọ fáyé pé sọ kọ́ lè gbọ́ kí mo sọ ó wà ń bí ọ̀rọ̀ wọn náà. Ó wà ń bí ọ̀rọ̀ wọn náà. Gbogbo tó nínú tí ò dá ẹ̀bà tó dá ń bẹ̀. Nínú tí ò dá ẹ̀bà tó dá ń bẹ̀. Wọ́n kò sí níwọ̀n kí gbogbo tí ò dá ní tí ò dá wọnú ẹ̀ dáadáa ìmọ̀ á ní nàzọ̀rọ̀ wó dáadáa wàá bá tó dánú tí ò dá. Wó dáadáa wàá bá tó dánú tí ò dá. Gbogbo lè kọ̀ndẹ́mù ẹ̀ nǹkan kan wàá kọ̀ndẹ́mù ẹ̀ lóòótọ́ àbọ̀tí wàá yọ eléyìí dá bẹ́ẹ̀ o. Eléyìí dá bẹ́ẹ̀ o. Àbẹ́lẹ́yìí ni ò dá. Ọlọ́run nìkan ó dá tán. Ọlọ́run nìkan ló dá tán. Ilé sọ iná wọ́n rí tí ò dá bẹ́ẹ̀. Wọ́n rí tí ò dá bẹ́ẹ̀. Barrister wa kọrin kan. Barrister kọrin kan. Ilé wa